tí ta bá sọ̀rọ̀ oní mímọ̀ ẹ̀kọ́ tá ń kọ́ ìmọ̀ ni ìmọ̀ yẹn à ń kẹ́kọ̀ọ́ mímọ̀ ìmọ̀ pín sí méjì àbí mẹ́ta al-ilmul wahabi wal-ilmul ladunni wal-ilmul iktisabi so mẹ́tẹ̀ẹ̀ta yìí òun làwọn onímọ̀ pín mímọ̀ sí ìmọ̀ tí èèyàn ń ṣe wàhálà rí iktisabi ó ṣe wàhálà kó tó rí ni èyí tó bá gbọ́ ó lọ lè kí ó jókòó kíláàsì ó ṣe wàhálà tó fẹ́ fi rí ni wọ́n kọ́ ẹni ilmu iktisabi nù ni ilmu kejì alwahabi òun lọ́lọ́run máa ń búyàn àmọ́ ó ṣe wàhálà kó tó rí yóò wá bùn ẹ̀ èyí tó bá fẹ́ fún ẹ wàhábí nù ni wal-ilmu ladunni ilmu kan wà ohun yẹn ladunni ni ọlọ́run ó máa fi mọ̀yàn látọwà rẹ̀ min ladunna ilma kò ní láàfà kankan tó fẹ́ kọ́ ọlọ́run ni ó máa fi mọ̀ ladunni ni ẹ so ladunni yìí a ti mú àyà ẹ̀wá ìpé wà allamnahu min ladunna àpèjúwe táwọn onímọ̀ máa fi àwọn tí wọ́n ṣiṣẹ́ ní kìíní ní ìtìṣàfáàtì wọ̀nyí ọ̀nà tí wọ́n gbàgbé sí òun làwọn ní Súfí máa ń pè ní ìpé ilmu ladunni yẹn òun ọ̀tọ̀ tán pé yẹn wọ́n wá yìí sí bátì ní záhìrí pé ilmu bátin àti ilmu zahir kò sí nǹkan tó ń jẹ́ ilmu bátin kò sí nǹkan tó ń jẹ́ ilmu zahir al-ilmu huwa al-ilm ma huwa zahirun ladayka fa huwa batinun inda ghayrik in tí wọ́n ń pè ní mímọ̀ lọ́dọ̀ tí ẹlòmí ò mọ̀ bátìní ló ń jẹ́ lọ́dọ̀ ẹ̀ in tí wọ́n ń pè ní bátìní ẹlòmí mọ̀ zọ́hìrí ló ń jẹ́ lọ́dọ̀ ẹ̀ so bó ṣe wà káàkiri lọ́dọ̀ kálukú ni ẹ̀ ìyẹn ìgígí kan tẹbá máa wo àwọn èèyàn ó oríṣiríṣi làwọn èèyàn fi ń pe ìmọ̀ ni wọ́n sì fi ń wá ìmọ̀ ni wọ́n fi ń wá gíga ẹ gbọ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń wá gíga làwọn èèyàn fi ń wá mímọ̀ Bal-Qur'ani sì tó yẹn odidi ìmọ̀ ni ìmọ̀ yẹn Ọlọ́run mọ̀ ó fún Ànábì Muhammad ní mímọ̀ yẹn so nígbà tó fún kò sí zọ́hìrí ń bẹ̀ àti bátìní ẹgbọ́n kò pín ìjọtọ́lọ́run fún Ànábì sallallahu alaihi wasallam kò sọ pé Ànábì ò sọ fún pé eléyìí ó bátìní o eléyìí záhìrí o ìrọ́ tán fi ń pa fáwọn èèyàn ni وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وعلمك ما لم تكن تعلم o mọ̀ tẹ́lẹ̀ ni kò classify pé bátìní lélẹ̀ záhìrí lélẹ̀ so ẹ́rí lọ́dọ̀ àwọn ní Súfí àwọn kan máa ń pè bátìní ilmu záhìrí ìwọ ṣe mọ̀ ó ti hàn sí ẹ̀nà nù kò pamọ́ fún ẹmọ́ nìyẹn tí wọ́n mọ̀ lọ́dọ̀ tí ẹ záhìrí bátìní ni ló ń jẹ́ lọ́dọ̀ tí ẹ kò ń ṣe bátìní lọ́dọ̀ ẹlòmí so onímọ́tò àwọn tó ṣe mọ́tò ní ìsìn lápèjúwe ta máa sọ pé ilmu tí wọ́n fi ṣe mọ́tò bátìní ni wọ́n fi to ẹ́njìnì kalẹ̀ tẹ́njìnì yẹn sì fi ń ṣiṣẹ́ ṣe ilmu bátìní ni záhìrí ni gbogbo ẹ̀ tọ́lọ́n bá ṣe tọ́lọ́ bá fẹ́ fún yàn mọ̀ yóò fún mọ̀ tó bá jẹ́ kán tàn ẹ́ wọ́n gbá ẹ lójú tí wọ́n wà fi sọ ẹ́ dẹrú tó máa ṣí fìlà fẹ́ni tí ò kọ́ ẹ́kíw ẹ̀yin tẹ́ kọ́ wá ń kí ó gbà ká ṣí fìlà fún yín kò tí ẹ̀ sí nínú kíní ni
khuzu zinatakum 'inda kulli masjidin wọ́n sí fìlà fà nẹ́bì kan sallallahu alaihi wasallam. káwọn sàábé déwájú ẹ̀ kan wá sí fìlà wọn kan ní pé kí ni àwájú ànẹ́bì tàlẹ́ni náà khasiyatu tó bá fà nẹ́bì sallallahu alaihi wasallam. tí ó bá fún wòlíì kan yóò múnú khasiyya yẹn yóò yà fún wòlíì yẹn ni káwọn bá lọ afẹ́ mọ gbogbo nǹkan tí mo wí tó bá jìdò tó bẹ̀rẹ̀ sí wádìí tó mọ̀ nǹkan tí wọ́n ń pè ní tasawuf tó yàtọ̀ sí wọ́nàwọ́nà tasawuf tó yàtọ̀ sí wọ́nàwọ́nà èyí tí mo wí yóò yí ẹ tasawuf ò sínú kó so tẹ̀sùbá mọ́wọ́ ó gbọ́ mú yẹn wá fún mi nínú kọ́ídà tasawuf pé tẹ̀sùbá kó so mọ́wọ́ kó fi wéwọ́ ìyẹn náà ni wọ́n fi mẹ́ tẹ̀sùbá wọn ń kà ní òǹkà wọ́n fi ń ṣóǹkà ní kò sí kìní kankan tí tẹ̀sùbá ní tẹ̀sùbá ò lọ́lá kan ju àwòrádù tó bá fẹ́ ṣe lọ ma ja'ala Allahu li rajulin fi qalbayni fi jawfihi ọlọ́run ò fún yàn lọ́kàn méjì kò já sí pé ọkàn wà lọ́tọ̀ ọkàn yóò máa ro nǹkan yóò sì máa ṣe nǹkan ní kò sí ọlọ́run fún yàn mo fẹ́ máa fa tẹ̀síwá kó tún máa gbọ́ tẹ̀síwá mo fẹ́ máa gbọ́ tẹ̀síwá lẹ́kan àìníkan ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ inú kó máa sa nǹkan sẹ́ni tó ń ṣe tẹ̀síìrì àbínú kíláàsì bóyọ̀ ń fa nǹkan lé àfá yẹn lórí àbí máa mú tó wà lórí mímbàrí wà mú tẹ̀síwá tó fẹ́ rí bọ́ni kódà tó bá ń gbọ́ ọlọ́run ni iza nudiya ila salati li salati min yawmil jumu'ah fas'au ila dhikrillah wa zarul bay'a torí o lè máa tajà kó ló ń gbọ́ zikirullah kò possible kò ṣeé ṣe papọ̀ o lè máa gbọ́ kútúbà yẹn kó máa fa tẹ̀sùbá kò ṣeé ṣe papọ̀ tó bá fẹ́ fa tẹ̀sùbá nǹkan tó ń fà jókòó ń lé lásìkò tó fẹ́ fà kò fà kó pé ju tẹ̀sùbá lẹ̀ lọ bí tó ń lọ so ìyẹn bẹ́ẹ̀ kéèyàn kan gbogbo kọta wí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń wá ayé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń wáyé oríṣiríṣi làwọn èèyàn fi ń wá gíga oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn tán wí Ọlọ́run ti kọ kádàrá kálukú ó galáyé ó ti parí ẹ̀ rufi'atil aqlam wa jaffatis suhuf ma bẹ Ọlọ́run lókù sí ṣiṣẹ́ tó bá yẹ kéèyàn ṣe tàwákúlù àti tàwákùl ó yàtọ̀tọ̀ síra wọn tàwákúlù ó sùn kalẹ̀ nù wa qad alimta anna as-samaa la tumtiru dhahaban wala fidda sánmà ò ní rọ gold ò ní rọ fàdákà dìde lọ ṣiṣẹ́ ni tó bá ṣiṣẹ́ yẹn áàzì kí ẹ dédé nǹkan tó tọ́lọ́ fẹ́ fún ẹ yóò máa fún ẹ wa ma nunazziluhu illa bi qadarin ma'lum now ìjọta nẹ́bí dé sallallahu alaihi wasallam àwọn kan náà ń pèrà wọn lánẹ́bí ọgbọ́ àwọn kan pèrà wọn lánẹ́bí pé à Ọlọ́run tàà dá kálukú láwọn àsìkò ẹ̀ in kuntum fi raibin mimma nazzalna ala abdina fatu bi suratin min mislihi banka وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم إن كنتم صادقين. súrà lórí kan mú wa ẹ mú súrà kan wá tẹ́ bá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe mú lẹ́nu lárúbáwá tán jọmọ lárúbáwá tó Ọlọ́run challenge wọn. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله súra kan كنتم صادقين lọ́dí kan mú súra kan wá فإن لم تفعلوا wa in lam taf'alu tẹ́ bá lè ṣe nísìn ولن تفعلوا láìláì fábìdí ẹ̀ nílé ṣe فاتقوا النار التي وقودها الناس والحجارة ẹ wá bẹ̀rù náà láti pé وقودها الناس wàkúdù hannẹ́sọ̀ èèyàn àti igi àti òkúta láfikò náà أعدت للكافرين àwọn kèfèrí lápalẹ̀ mọ́ ẹ̀fún lásìkò yìí ara wọn tí wọ́n láwọn fẹ́ ṣe tàhádì ìpẹ̀ ànẹ́bì làwọn náà ṣe súra kan lóní kan wá iná àtẹ́ná kéré ọya àánà lè mú náà tẹ́ná wá ẹ̀bà ní iná àtẹ́ná kal'atak fasalli li rabbika warka' inna shaniyaka huwal abtar iná àtẹ́ná kal'atak ṣe ọ̀rọ̀ fasọ́hà ò sí ń bẹ̀ fasọ́hà ò sí ń bẹ̀ wọn rí mú wá Musailamatul Kazzab kò múrú ẹ̀wà kò rí mú wá òun náà pẹ̀rẹ̀ lánàbì tó tẹ́ra àkíní Muhammad mú wá fún yí tó òun náà lè sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ ó mú wá kò jọ so àwọn tó pẹ̀rẹ̀ àwọn ní Mutanabi nígbà òun náà Mutanabi òun náà pẹ̀rẹ̀ lánàbì òun náà fẹ́ ṣe bí ànàbì ẹlòmí padà di pé akọrin ni àkòrọ́nà lọ́mọ́ so ó dákọrin so bẹ́ẹ̀ àpèjúwe ni ẹ tọ́lọ ń bá gbé nǹkan dìde iza qama muslihun qama diddahu al-mutlihun so tọ́lọ ń bá gbé muslihu kan dìde ẹ sì rẹ́gbẹ̀rún àwọn òbìlẹ̀jẹ́ tó fẹ́ fà wálẹ̀ tàbí tán fẹ́ jẹ́ orúkọ ẹgbòkè so oríṣiríṣi bẹ́ẹ̀yẹn now ẹ̀yin tẹ́ ń kíw tẹ́jọ́ mọ́ kíw ní markazi ó pọ̀ tẹ́bá ṣetán tẹ́bá láwọn bèèrè tẹ́fẹ́ máa bèèrè lórí yẹn máa lágbára Ọlọ́run a máa ṣe àwọn bàyà náà ṣe kò sí nǹkan tó dáa fún yín tó kẹ mọ̀ Ọlọ́run kẹ dẹ̀sìn Ọlọ́run kẹ mọ̀ kẹ sìn fa'rifuni qabla an ta'budun ومن لم يعرفني فكيف يعبدني báwo ló ṣe ìwọ tó mọ̀ Ọlọ́run báwo ló ṣe fẹ́ sìn mọ̀ Ọlọ́run yẹ kó dẹ lójú máa ẹ̀kẹ́ lómi fi nǹkan mí pé Ọlọ́run fún ẹ ní Nàìjíríà tàwà oríṣiríṣi ti lọ rí oríṣiríṣi ó ti lọ rí níbo ni gbẹ̀yìn ẹ̀ nígbà kan ẹnìkan wọ́n ń pè ní Jabaru ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ tó lọ́wọ́ kọ́ fi bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí tẹlifíṣàn gbáyẹn ó máa ń ṣe program dáadáa ẹgbà tó ń ṣe program yẹn ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ kìíní yẹn wá pọ̀ àwọn èèyàn òun náà wá ń rí àwọn èèyàn ó ń rí àwọn èèyàn ó sponsor àwọn eléré ó sponsor wọn ó sponsor owó yípọ̀ ó láwọn èèyàn ó sponsor àwọn èèyàn lọ sí hajj ó nínú markazi tí ó mú lẹ́gbẹ̀ẹ́ tó fi ṣe bí ọ̀pá tilẹ̀ tó bá ń ṣe program lórí television níjọ́ kan ó bá tó àga kalẹ̀ rẹpẹtẹ kẹ́nìkan kan máa jókòó bẹ̀ ọ̀rọ̀ nìkan ló fẹ́ jókòó ó wáyé wá sọ pé ẹ máa wo Jibril ó ti dé yóò jókòó Mikaila ó ti dé yóò jókòó
gbogbo wọn bá dárúkọ gbogbo àwọn màláíkà yẹn ló bá ń dárúkọ wọn àsàrà ìlú nìkan ní òbí àpòpè mi ò ṣàwádá èyí tí mo ń sọ yìí táwọn èèyàn bá àwọn tó ń gbọ́ mi ní ìsìn wọ́n máa rántí nǹkan tí mo ń sọ yìí gbogbo àwọn 1990 wà nígbà so ló bá ó lò lọ bẹ́ sáà wàláì rédíò tẹlifíṣàn gbogbo ó lò lẹ lọ́dẹ̀ ó kọlé ńlá tí lè yẹn ga ní Kétúmbẹ̀ yóò lóhun àtọ́lọ́wọ́ máa lọ ṣe mítí náà alóhun àtọ́lọ́hun ṣe mítí òun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni oríṣiríṣi gbogbo nǹkan tí mo wí Allahu Akbar nígbà tó pẹ́ tó ṣe sàá owó yẹn kàn bẹ̀rẹ̀ sí lọ ní bí eré bí àwàdà bí eré bí àwàdà bí eré bí àwàdà fún pọ́m owó bá tán gbogbo nǹkan tó ní bá tán pátá látòkè délẹ̀ mi ò ṣe àlá fún yóò mi ò kìí ṣe fíìmù wà kẹ́rì true life story so ó wá di pé ọba sákúrò lẹ́kọ̀ọ́ ọba sálọ ọ̀dọ̀gọ̀ ìdọ̀gọ̀ tó tí mo ló sálọ yìí nígbà yẹn tréní máa ń ṣiṣẹ́ dáadáa ọkọ̀ ọ̀dọ̀gọ̀ yẹn làwọn eléwédú wọ́n máa ń lóko wọ́n máa ń lọ fi kó kìíní wọ́n wá wọlé láti dọ̀gọ̀ ánàná ló bá di ẹni tó ń roko mẹ́ ó ń roko tí kò sí nǹkan tó fẹ́ jẹun gbogbo àwọn obìnrin tó kó tó fẹ́ gbogbo wọn kò eré ni àwàdà ní nígbàtàwọn èèyàn tó fẹ́ máa fura pé àjàbárù rẹ̀ kìíní kan rí bó ṣe pòórá ń bẹ̀rẹ̀ dè ní tí mo ń sọ̀rọ̀ ó wà láyé ní o kò sí láyé ní o kò sẹ́ni tó mọ̀ kò sí nǹkan tí ò péré o onírànà lọ́nà táwọn èèyàn gbà wáyé bẹ́ẹ̀ni àti gíga ṣe bí mo ní ọmọ mọ́rkázì ni ó lo ọmọ mọ́rkázì tó wà lẹ́gbẹ̀ẹ́ ó lo nǹkan bọ́n ṣe máa ń wá nǹkan ni ẹ mọ́rkázì ti jẹ́ àwọn èèyàn tí mọ̀ ti pẹ́ wípé ó ń produce àfà ó ń produce àwọn tó mọ̀ kíw bọ̀ nítorí pé owó tó ń fẹ́ ma fi tàn wọ́n yìí tó dẹ̀ wà so ṣe àfà ṣe ó kàn lọ́lé kíw ó sì mọ̀ kíw kò sówó lọ́wọ́ ẹ̀ tó ń bá mú tó ń bá fi ṣe ọ̀pá tilẹ̀ orígbówó ló fẹ́ ma ná ẹni tí mo ń wí ọmọ markaz mo wí mo senior ẹ̀ àwa senior ẹ̀ dáadáa mi ò fẹ́ dárúkọ ẹ̀ so kódà ẹ má sọ ọ̀rọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó ń yọ bí o mo mọ ọ̀rọ̀ tí mo ń sọ torí ọmọ markazi tí mo wí ma ṣe wí ọmọ tó súnmọ́ mi nígbà náà nígbà tó wà markazi bí ni so àpèjúwe ni ẹ tẹ́ fi ṣọ́ra ní pé ọmọ markazi ẹ mọ́ lọ́wọ́ dáadáa kẹsì má sí gbogbo ọlọ́run máa ń rán àwọn ànẹ́bì iṣẹ́ alayhi salatu wa salam àwọn ànẹ́bì tó rán iṣẹ́ yìí kò sí ànẹ́bì kan tó ń parọ́ mọ́ Ọlọ́run nínú gbogbo àwọn tó rán tabako wọn ta ní 313 èyí tán lè ṣòǹkà wọn ni ẹ̀ Ọlọ́run ló mọ̀ òǹkà wọn bẹ́ẹ̀ni Ọlọ́run ló mọ̀ òun ló mọ̀ nǹkan wọn kò sí irọ́ nínú ìròyìn àwọn ànábì Ọlọ́run ara wọn yìí sì fi nǹkan mi kò sí ànábì kan tí ó sọ pé èmi ni ẹ máa sìn kí láyá yẹn ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijabin aw yursila ilayhi ar-rusul
wa yuhya bi idhni rabbihim bá ń wo áyà ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لبشر أن يكلمه الله إلا وحيا kò ní tọ́ fún ẹ̀dá kan أن يكلمه الله wípé k'Ọlọ́run bá sọ̀rọ̀ إلا وحيا àyàfi pẹ̀lú wáyí àyàfi wáyí أو من وراء حجاب àbí k'Ọlọ́run bá sọ̀rọ̀ lẹ́yìn gàgá أو يرسل رسولا àbí kó rán màláíkà Jìbìrìlù sí ويوحي بإذنه ما يشاء yóò wá fi nǹkan ránṣẹ́ sí bí iznihi pẹ̀lú àṣẹ Ọlọ́run ni ó ما ma يشاء yasha'u ní tó fẹ́ yẹn إنه علي حكيم Ọlọ́run tẹ́rí àlíyún وكذلك أوحينا إليك روحا من أمرنا ṣáájú bá ṣe ṣe fáwọn ànẹ́bì ni a wá ṣe bẹ́ẹ̀ náà fún wọn náà ما كنت تدري ما الكتاب ولا الإيمان kí ló mọ̀ tó ń jẹ́ àǹkọ́ tẹ́lẹ̀ kí ló mọ̀ tó ń jẹ́ ìmánì tẹ́lẹ̀ ولكن جعلناه نورا نهدي به من نشاء àmọ́ من عبادنا ìmọ́lẹ̀ ni نهدي به من نشاء nahdi bihi man nasha'u min ibadina ẹni tó bá ń wà nú ẹrú wa yẹn lálẹ́ fi rán وإنك لتهدي إلى صراط مستقيم sórí wọ ìwà nẹ́bì latahdi ila siratin mustaqim ọ̀nà tààrà صراط الله الذي له ما في السماوات وما في الأرض ojú ọ̀nà tàwí tọ́lọ́run ni الذي له ما في Ọlọ́run wo السماوات وما في Ọlọ́run tó الأرض ní sánmà àti ilẹ̀ ألا إلى الله تسير الأمور àmọ́ gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀dọ̀ ẹ̀ ni ó darí sí ìyẹn ẹgbẹ́ kan náà ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ló wà lẹ́gbẹ́ kan látara wípé ọmọ Markaz ẹmọ Ọlọ́run kẹsì máa sí a sì ṣọ́ra kò sì sí kan nínú àwọn onímímọ̀ tọ́lọ́wọ́ bá rán wáyé tí ó máa sọ pé mo ti kọ́ yín mímọ̀ ẹdẹrù mi ẹ máa sì mí ara ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة kò tọ́ ما كان لبشر kò tọ́ fẹ́ èèyàn kan أن يؤتيه الله الكتاب والحكم Ọlọ́run kó fún ní mímọ̀ kó fún ní mímọ̀ والحكم kó fún ní ìdájọ́ والنبوة kó fún ní ìjà nẹ́bì ثم يقول للناس كونوا عبادا لي من دون الله tí ó wà sọ fáwọn ẹgbẹ́ gbogbo tọ́lọ́run fún iyo ẹrú ní kẹfì jẹ́ fún ولكن èyí tí ó máa sọ fún wọn ní pé كونوا ربانيين بما tọ́lọ́run ní kẹ jẹ́ rọ̀bánì yìí kìí ṣe rọ̀hánì yìí ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب pẹ̀lú kọta ń kọyín كنتم تدرسون pẹ̀lú kọta ń kọyín nínú Al-Kùránì pẹ̀lú kọta ń kọyín nínú mímọ̀ yìí Rọ̀bánì yìí náà ní kẹjẹ́ ẹjẹ́ tọ́lọ́run lára ولا يأمركم أن تتخذوا الملائكة Ṣẹ́rí, والنبيين أربابا kò ní payín láṣẹ أن تتخذوا الملائكة wípé kẹ máa màláíkà kan والنبيين أربابا àtàwọn ànẹ́bì kan أيأمركم wípé kẹ mú wọn lọ́lọ́run kéékèèké أيأمركم ṣẹ́rí iṣẹ́ wọn pé rọ́bù lówí àrùbáàbù lówí kò tó pé Allahu rọ́bù èmi ní ma rẹ̀ yìí èmi ní ma rọ́bù ẹni tí rí èèyàn Aya Al-Qur'ani lè àṣẹ́ mi ni mo kọ́ أيأمركم بالكفر بعد ayamurukum bil kufri أنتم مسلمون ṣé ó wà máa pè yín pé kẹ jẹ́ kèfèrí kò ní ní ẹ má kírun kò ní ní ẹ má kírun kò ní ní ẹ má ṣe dáadáa kò ní kò ní 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 ẹ má gbààwẹ̀ àá kò ní sọ pọ́lọ́hun kò dí ni ara pé kẹ́ má kírun kò dí ni so kò sí nǹkan tó ń jẹ́ kó dín Ọlọ́run èé báyàn ṣeré débẹ̀ ìkódà lélẹ̀ Al-Qur'ani ló dí kò dí má ṣe kò dí yẹn ìkódà lélẹ̀ ẹjẹ́ Rọ̀bánì yìí mo ní wọ́n ń pè ma'na oríṣiríṣi yahtamilu ma'aniya kathira kẹ́límà kan ṣo lédè Lárúbáwá ni ẹ̀ kò ń ṣe kọ́tẹ́ yìí dìlálà kọ̀tẹ́ yìí kọ́ rúhù tó wíyẹn nǹkan báyìí ló ń jẹ́ bẹ̀rẹ̀ rárá kò yí ṣètùmọ̀ kan kìí ṣètùmọ̀ kan so yóò kó àwọn ma'ani tó pọ̀ sábẹ́ so rúhù yẹn yas'alunaka 'ani ruh qul ar-ruhu min amri rabbi wa ma utitum min al-'ilmi illa qalil يسألونك عن الروح wọ́n wà bí ẹlẹ́rẹ̀ الروح من أمر ربي istiftahu àti fatiwa àti fútíà
قل الروح من أمر ربي istiftahu yẹn ìwá ọlọ́run ni mufti àgbà òun ni mufti àgbà òun ni ó dáhùn ànábì ò mọ̀ yóò wá sọ fún ànábì pé nǹkan báyìí nọ́mbà àbí ẹ̀ sọ báyìí tó bá ní ká ànábì sọ yẹn ó ti wà kálà ànábì síbẹ̀ yẹn ànábì ni ó máa wá sọ so yanubu anillah nabiyullah lẹ́yìn gbàtà ànábì bá ń fèsì òun yóò máa ní kúl sọ fún wọn يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا àwọn onímọ̀ wá pín pé àrúhù yasalunaka àni rúhù wọ́n bí ẹlẹ́rẹ̀ ń pa ẹ̀mí kúl àrúhù min amri rabbi so èyí tó wíyẹn min amri rabbi alamul amri kò sẹ́ni tó mọ̀bẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀bẹ̀ alamul amri kúlì rúhù min amri rabbi láti alamul amri ní rúhù tí ń wá wa ma utitum min al-ilmi illa qalila èyí ta fẹ́ fún ìmọ̀ díẹ̀ mẹ́ o ni wàhálà tẹ́ ṣe kálùkù ma ẹwà mímọ̀ ẹwà rúhù yìí ok níbo ni rúhù wà lára ẹlòmíà ní ẹ̀jẹ̀ ni ẹlòmíà ní ọkàn ni ẹlòmíà ní ọpọlọ ni ana mautu damag wa mautu ruh pé tí ọpọlọ bá ti kú ẹ̀mí ti kú ó lè máa mí báyìí tọ́pọlọ ò bá sì kú jẹ́mi ti dákẹ́ lára ẹ̀ kò ní kú òun ló ṣe ọkùnrin Israeli tí ń jẹ́ Sharon ó wà nílẹ̀ báyìí wọ́n kò lè gbéra kò lè ṣe anything àwọn dókítà dẹ̀ sọ pé kò tí ìkú kò sì sí haraka kán ó wá wà bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì fa lọ́spítù tó fẹ́ sú gbogbo ó sú wọn pátápátá bọ̀ nígbà tí wọ́n ti confirm ẹ̀ pé ó ti kú wọ́n lè ṣe anything àpèjúwe ni àwọn mí ọ̀rọ̀ pé ọpọlọ ni àwọn mí ọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ ni wà máa ò tí tún gbogbo tẹ́ ń wí yẹn wà máa ó tí tó mínàlá ilé ìlà ọ̀lẹ́lá min tẹ̀bẹ̀ ìdíyà nínú mínàlá ilmi in tàbá pè ní mímọ̀ yẹn ìgígé kan bẹ̀ ìlà kọlìlà díẹ̀ la fún ìmọ̀ díẹ̀ ta fún ìmọ̀ yẹn òun lẹ́ máa ń ṣe wàhálà lé lórí ok ẹni tó sọ pé ẹ̀jẹ̀ ni àwọn náà gbìyànjú torí tí ò bá ti sẹ́jẹ̀ mọ́ lára kí ló kù kò lè mímọ̀ ẹlòmíà wá síbi mímí ẹ̀ ẹlòmíà wá síbi so kálukú ń wá síbi gbogbo nǹkan tá ń wí kálukú náà sáà ń ṣe ìgbìyànjú ni so gbogbo nǹkan tí wọ́n kálukú ń wí gbogbo ẹ̀ náà ló tọ̀nà àmọ́ òun kọ́ ẹ̀gbọ́ ẹ̀yẹ́ kí n lè sí ní pé ok nǹkan tá fi gbà ipò nǹkan bọ́lọ́run ṣe wáyìí bó ṣe dá wáyìí àìmọye àwọn kìnnì kan àtàwọn onímọ̀ pé wípé DNA RNA kò sí ẹni tí ò ní DNA kò sí ẹni tí ò ní RNA DNA yìí kò wá jọra wọn tèmi òjò tí ẹ tàà méjèèjì òjò tí àfáì tí bàbá yóò ní traces ọmọ ẹ ọmọ ní traces ti bàbẹ́
àmọ́ kò jọ ti bàbẹ́ yóò ní tracy ti bàbẹ́ kò gbọ́dọ̀ jọ ti bàbẹ́ bí gbogbo a ṣe wá wà lọ́tọ̀ọ̀tọ̀ ní DNA wá yàtọ̀tọ̀ síra wọn bí bàbá ṣe bí ọmọ tó pé tó bá fẹ́ mọ̀ ìpé ọmọ àkíkà bàbẹ́ ni DNA náà ni wọ́n ṣe yóò ní tracy yẹn kò sì jọ ti bàbẹ́ ó gbọ́ mi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ وما أوتيتم من العلم إلا قليلا bó ṣe wà lára yẹn tó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ó ní bala qadirina ala an nusawwiya banana ẹjẹ́ tí n bá fẹ́ tú a ní pé nusawwiya banana ìka òun lágbára kóhun ṣe ní dọ́gbadọ́gba ọ̀tọ̀ tún nìyẹn أيحسب الإنسان أن لن نجمع عظاما má gbé wa jìnà torí jẹ́ altú بلى قادرين على أن نسوي بنانا nusawwiya banana mo lè ṣe gbogbo yín kíkẹ́ díẹ̀ ní yín papọ̀ àmọ́ mi ò ní ṣe lápèjúwe bá ṣe jókòó yìí bọ́lọ̀ ń ṣe máa bá ṣe jókòó bá ṣe wáyé atẹ́gùn wa lọ sánmà bẹ́ẹ̀ atẹ́gùn wa ó lọ sánmà bẹ́ẹ̀ ó sì ti yá ó ti yá wọ́n hàn gẹ̀ẹ́ sí sánmà tàbá dìde ní ìsìn tí gbogbo wa bá gbalé lọ fọ́tò owó lè kúrò sánmà èyí tó kéré jù 24 hours òórùn kálukú wá yàtọ̀tọ̀ síra wọn òórùn wa tó yàtọ̀tọ̀ síra wọn bó ti máa wà nìyẹn ní 24 hours ajá lọ́lọ́run fún ní òórùn gbígbọ́ ó mọ òórùn kálukú tó bá ti kọjá tó bá ti wá sínú ilé ibi tó wà rí tó bá ti gbóòórùn ẹ ó ti mọ̀ níjọ́ tó bá tún wá kò ní bú ẹ mọ́ tó bá wá bá ṣe wà ń bí nísìn tán bá mú aṣọ ẹnìkan tí wọ́n fi rún ajá nímú tó bá rípa àrin wà ń bí ìlò nítọ̀ yẹn wà tán ní kó máa wà jáde tí wọ́n bá mú aṣọ olè àbí nǹkan tó wọ́ tí wọ́n fi rún ajá nímú wípé nǹkan ta fẹ́ kó ẹni ta fẹ́ kó mú rẹ̀ tí gbogbo èèyàn bá ń kọjá lọ wájú ẹ̀ rà kò nímú tó nítọ̀ ohun tó ní aṣọ tí wọ́n fi rún nímú yẹn tó nítọ̀ ohun tó bá fi déwájú onítọ̀ yẹn yóò bú so yóò mú mọ́lẹ̀ yóò mú so bàbá dìde ń bí ní wákàtí 24 hours òórùn wo lè dìde kò tí kúrò ọjọ́ kọ̀ọ̀kan bó ṣe ń wálé kí ó tó ń ṣe ní áǹgì sí sọ́mọ̀ yawmiyan rẹ́gísítà tó ju ti wàláhì pátápátá kò sẹ́ tó lè escape ẹ̀ kò sí onítọ̀ mi ò fi ṣàwádá bó ṣe rí ní ẹ̀ o ma wá mú àyà gan wá bọ̀dì gbogbo àlàyé tí mo ń ṣe yìí àlàyé tó ma yé ni wọ́n wà bẹ́ o ma hangi bẹ́ wọ́n ma hangi bẹ́ Ọlọ́run ò ní di àwọn ẹni tó fẹ́ ma kọ nǹkan kalẹ̀ kò ní bùkátẹ̀ ibi tó ń lọ ẹgbẹ́ tó ń lọ ṣe ìwà tó ń lọ wọ́n rìkọ́dù ẹ̀ kalẹ̀ píp tí ò ní bọ́ bí wọ́n ṣe rò pé kọ́rọ̀ ni rárá
bó ṣe pé ẹnìkan ò mẹ́ kò lè lọ kò sálẹ̀ kámẹ́rà jù bẹ́ẹ̀ lọ kámẹ́rà àtọ́lọ́run Ọlọ́run gbé kọ́ ẹ lọ́rùn ni wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة يوم القيامة كتابا يلقاه منشورا بانتونكا وكل إنسان ألزمناه طائره في عنقه àti gbé kọ́ ẹ lọ́rùn kámẹ́rà àti rìkọ́dà a fi kọ́ ẹ lọ́rùn ni fi عنقه ونخرج له يوم القيامة كتابا يوم القيامة yẹn máa ní ẹ̀pọ̀ ìjọ tí wọ́n bá ti kú máa ń mẹ́ta fàkọ̀dùkọ́ mẹ́tíkíyà mẹ́tùhù ìjọ tẹ́mi bá jáde lára ẹ̀ báyìí alìkíyàmà bẹ̀rẹ̀ ọ̀gọ́ wa nukhriju lahu yawmal qiyamah bó bá ti ń dákẹ́ tí ẹ̀mí ti ń jáde báyìí àgbéjáde fún ni kitaban yalqahu manshura bẹ̀rẹ̀ sí wò a máa plé ẹ̀ padà fún máa ka tírà ilé ni máa wò alayka hasiba kìí ṣe pé lahu hasiba alálólò kìí ṣe lahu yóò máa tàálí ẹ lórí báyìí ó sì tó ní ṣírò yóò ṣí wíní so wíní ta ló fẹ́ ṣí yẹn tẹ́mi bá jáde wọ́n sì gbé kalẹ̀ gbogbo ìgbà tí wọ́n gbé kalẹ̀ ẹlẹ́kùn sunkún gbogbo kálukú ń ṣe wọ́n ń ṣe àrùdù kìtàbù ẹ̀ fún àrùdù tí wọ́n ṣe fún yẹn nǹkan yẹn ló ń wò tí wọ́n plé ẹ̀ padà fún l'Al-Qur'an fi sọ pé kálukú ó tún wá pé ma li hadha al-kitab irú tíra wo tó rẹ̀ la yugadiru saghiratan àti tó kéré ووضع الكتاب وترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ووضع الكتاب àwọn agbétíra jáde وترى المجرمين مشفقين مما àwọn فيه mujrimu mushfikina mimma fihi wọ́n gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ báyìí fún nǹkan tí wọ́n rí nínú tíra ẹ̀ ويقولون wọ́n máa sọ pé يا ويلتنا ẹgbẹ́ àwọn ما لهذا الكتاب kí ló ṣe tíra yìí لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها àti ńlá ni àti kékeré ni èyí tó ń fojú fo ipé eléyìí ò ní ṣẹ̀ṣẹ̀ kò jùlẹ̀ ووجدوا ما عملوا حاضرا wọ́n bá iṣẹ́ tí wọ́n ṣe ma àmìlù nǹkan tí wọ́n ṣe níṣẹ́ hadiran ní fètèkè báyìí ولا يظلم ربك أحدا ọlọ́run ní ṣàbòsí fẹ́ nìkan bẹ̀ wọ́n lọ́lọ́run ó mú ó ń bojú wẹ́yìn ìṣòro ìpẹ́yìn lọ́lọ́run wà ní ọlọ́pàá ayé ló lè sá fún àmọ́ lọ́hun kò síbi tó fẹ́ wọ̀ so ó ní ẹ̀ gbogbo ẹ̀kọ́ yìí tí ọlọ́tún ní kí á kọ́ lónìí wọ́n náà ní pé gbogbo àwọn márkàtí ẹja mọ́lọ́ kásì máa sí dáadáa gbogbo ọ̀nà ẹ̀tàn táwọn èèyàn fi wá gíga gbogbo ọ̀nà ẹ̀tàn táwọn èèyàn fi wáyé alùkùránì ti bẹ̀rẹ̀ wa bí a bá sì ti ní alùkùránì lọ́wọ́ yóò pàdé ọlọ́wọ́ bọ́lọ́wọ́ ti jẹ́ gẹ́gẹ́ gbogbo tí sì fẹ́ ọlọ́wọ́ jù tó lọ́wọ́ bàbá mọ̀lánà Sheikh Adam Abdullah Al-Alawi tí ra wọn náà láta mímọ̀ wọn náà ní àjòkótì alékò kí alékò gẹ̀ ọlọ́kùn bàbá Sheikh mọ̀lánà Sheikh Adam بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد bàbá mọ̀lánà mọ̀dúró mẹ́ta àlékún ẹ̀mí gígùn àlékún òjèrí ọ̀tá àlékún dùnú tínú gẹ́gẹ́ ọlọ́wọ̀ máa bá fi ṣe bàbá láì gẹ́rẹ́sùn جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإله قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Naam. Ẹ rí pé èyí tá ṣe níjẹsán ìtorí apẹ́ mọ́lálùwà bá àwọn èèyàn mi níbi nǹkan tí wọ́n wò ó wá gún lórí ọ̀tọ̀ ni wọ́n a ń ṣe kíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ lè yíta ń ṣe nígbàtà dé àìrí microphone láti tó wọ́n ti wá wà ní live kí ẹ tó bẹ̀rẹ̀. wọ́n ti wá wà ní live so gbogbo àwọn tó wà ní live pẹ̀lú wa yẹn wọ́n wá ń gbọ́ àwọn àdúrà tá ń ṣe àwọn wá rò pé ọ̀rọ̀ ti pọ̀jù ẹlòmí rò bẹ̀ ẹlòmí ò lè wó tán ìgbà tó bá ráyè yóò máa wó so kí ní yẹn ó mú oríṣiríṣi fọ́tò ló fáwọn èèyàn kò yẹ kí n lóra tó bẹ́ẹ̀ fún nǹkan tí wọ́n ìfẹ́ náà ló débẹ̀ ìfẹ́ náà ló débẹ̀ so ká wá bù sẹ́gbẹ̀ bí ká bù sẹ́gbẹ̀ bí ká wà ní kazalika ja'alnakum ummatan wasata so ìyẹn ló jẹ́ ká dúró ní ibi wákàtí kan gẹ́rẹ́gẹ́ gbogbo ètò bá ń kó lè so bó ṣe rí nìyẹn